gbogbo ẹ̀yin fáǹsì Alabi Ajibola Wasiu Alabi Pasuma ẹ bá wa dúpẹ́ o à ń gba ẹnu Wasila à ń gba ẹnu Wasila dúpẹ́ oníka dúpẹ́ lọ́wọ́ yín o ó lẹ̀ ní ṣiṣẹ́ òun náà ń sọ̀rọ̀ warafana umakana aliya warafana umaka ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ Alhaji Wasiu Alabi Pasuma Ajibola ọmọ ìyàwó Ànábì wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà sídìílé olóríire yìí sídìílé alálùbáríkà yìí láìpẹ́ láì jìnnà yìí làwọn ẹbí yìí jáde tí wọ́n sunkún lórí kádàrá tí Ọlọ́run fún wọn tí wọ́n gba kámú lórí àyànmọ́ tọ́lọ́run fún wọn ìyẹn ọmọ alálùbáríkà yìí orúkọ ọmọ yìí wá ń jẹ́ Wasila bàbá tí ó bí ọmọ yìí ni ó wá jẹ́ fáǹsì Alhaji Wasiu Alabi Pasuma ó fẹ́ràn rẹ̀ ìfẹ́ràn rẹ̀ yìí wá débi pé ó wá torí ẹ̀ sọ ọmọ rẹ̀ ní Wasila inú rẹ̀ wá bàjẹ́ ó sunkún jáde lórí wàhálà tó ń dojúkọ lórí ọmọ yìí ìnáwó yìí pọ̀ débi pé ẹni tó ní ti padà wá dẹni tí ò ní mọ́ kọ́lọ́mọ́ fi àdánwò tó ju ẹ̀mí wa lọ kọ́lọ́mọ́ fi kàn wá àwọn náà kan wà tí ò ṣe pamọ́ra o bó bá jóyàn débi kan yóò kígbe o èèyàn ní wo social media pé kí la yóò sọ kí lọ́ọ̀rẹ́ ò wí kí lẹ́ ẹbí ò wí níjọ́ tó ti ń jóyàn ẹbí wo lèèyàn rí gbogbo yìí ni ẹbí rò papọ̀ náà wá ké nígbà tọ́lọ́run ó gbọ́ Alhaji Wasiu Alabi Pasuma Ajibola ọmọ ìyàwó Ànábì ni wọ́n wá pe ìyá tó bí ọmọ yìí wọ́n ní má banújẹ́ o Ọlọ́run bẹ pẹ̀lú rẹ má banújẹ́ gbà fọ́lọ́run tó ti gbà fọ́lọ́run náà ẹmọ iye ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń sunkún lójoojúmọ́ tí wọ́n ń bẹ Ọlọ́run pé kí Ọlọ́run ó fún àwọn ọlọ́mọ kódà yín bẹ́nu ẹlòmíì tí ó mọ̀ sọ pé òun lóyún láàárọ̀ kó sì bàjẹ́ káyé sẹ̀ mọ̀ pé òun ṣe kúrò lágàn ẹlòmíì ń bẹ bèbí ló fi ń ṣọmọ Alhaji wa ṣe wáàsí fún lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ní kó send account number rẹ̀ wọ́n wá send owó 1 million naira 1 million naira 1 million naira sínú àkáǹtì wọn wọ́n ní owó tí mo send sí yín o mo ṣe fọ́lọ́ ni o ẹ ò gbọ́dọ̀ sọ fẹ́nìkan o irọ́ o bàbá ṣe ni lóore ọpẹ́ láàdú tẹ́ bá lákìyèsí dáadáa Alhaji Wasiu kì í ṣe ẹni tí ó máa ń ṣe nǹkan síta ẹ lọ wò dáadáa lucky man ni ẹ ò ní ẹ bàbá lórí social media ká ẹ yára fún ẹ Mẹ́kà wá lọ Ọlọ́run ọmọ yẹn tó ti fún Mẹ́kà láyé Ọlọ́run yẹn tó ti fún mọ́tò láyé bọ̀ wà láì mi ò rí láì mọ́ ti délé ayé Ọlọ́run yẹn tó ti fún lówó bọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ń bẹ abáramúre jẹ ni wọ́n bí ẹ̀ bá ṣoore fún ẹ̀ gan náà tó bá ní o má sọ ìwọ náà gbọ́dọ̀ fẹ̀mí ìmoore hàn yé kí ayé ó mọ̀ pé ni dáadáa ni à ń gba ẹnu mọ̀lẹ́bí ìdúpẹ́ o ẹ ṣe àmọ́ lóore o gbogbo ẹ̀yin fáǹsì Alabi Ajibola Wasiu Alabi Pasuma ẹ bá wa dúpẹ́ o à ń gba ẹnu Wasila à ń gba ẹnu Wasila dúpẹ́ oníka dúpẹ́ lọ́wọ́ yín o ó lẹ̀ ní ṣiṣẹ́ òun náà ń sọ̀rọ̀ warafana umakana aliya warafana umaka inú ẹ̀ ń dùn warafana umakana aliya ẹlẹ́dàá rẹ̀ á pèsè fún yín ẹ̀ ní ṣubú àrẹ̀ ní ṣubú ẹ̀mí bàbá rẹ̀ náà ń dúpẹ́ àwọn náà ń dúpẹ́ ṣègùn thank you so much thank you so much ẹ̀ ní ráre ẹ̀ ní ṣubú ara ẹ̀ ní ṣubú ẹ̀. àwa tún dúpẹ́ fún gbogbo ẹ̀yin aláàánú ó ní a dúpẹ́ fún ẹ̀yin náà ẹ̀yin ní 1,000 ní 2,000 ní 5,000 ẹ ṣeun a dúpẹ́ Ọlọ́run bá wa dúpẹ́ fún yín ẹ̀ ní ráre ẹ̀ ní ṣubú ojú ò ní tì yín thank you so much warafana u wakana aliya thank you.